Kindly subscribe to our YouTube channel, See How To. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Kábíyèsí ní nǹkan tó kà wọ́n ní ká tú àwọn fẹ́ kọ́ ọ̀yà ká tó bá sì kà wọ́n máa bọ̀ tú lẹ́lẹ́ padà. Látara Ànábì wa Adam ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ń dá látara rẹ̀ lọ́lọ́run ti dá ìyàwó rẹ̀ ìyá ńlá wa Àwá. Ọlọ́run wá ní mo wá dá látara àwọn méjèèjì Adam àti Àwá, mo dá ọkùnrin tó pọ̀, mo gbé obìnrin tó pọ̀ dìde látara àwọn méjèèjì. Alájùwà Dáúdà ìdíogún ẹ wá ṣe closing prayer. Alájùwà Dáúdà ìdíogún ndí ọba wa. Alájùwà Dáúdà ìdíogún ó ti bọ̀ wá. Àṣẹlẹ̀ ni wọ́n ti láti mú bàbá wa. Ọlọ́dẹ Mahama wájú ọlọ́run. Jésù ọ̀pọ̀lọpọ̀ láyé ọlọ́dẹ Kùránì wájú ọlọ́run. Ọ̀tá alé, ọ̀tá òde, ọ̀tá àgbọ̀pọ̀, ọ̀tá. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day. And if you have a show coming up, campaign, any kind of event, call us, we'll be there. And we are showing appreciation to our fans. So we are organizing a talent show which will hold on the 3rd of August 2018, which the best performance will be walking away with the cash prize and will be promoted on Boa TV for 2 months. So if you want to participate or need more info about this show, call this number below or check out this banner. Thank you.